Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú bójú ọjọ́ ṣe rí. A kú àárọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa fún lásìkò tẹ́ wà ńbẹ̀. Kí í máa ṣe kékeré. Wọ́n ní kángun, kángun, kángun. A kángun síbì kan pẹ̀lú òwe àwọn Yorùbá. Òwe Yorùbá, àwọn àgbà ní kángun, 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 a kángun síbì kan. Bẹ́ẹ̀ ni. Lọ́ bá ní Ashley. Ó fọ́ ìyàwó bàbá rọ̀pọ̀, stepmother kábíyèsí. Wọ́n ló fọ́ ní ìfọ́ tí olóyè a fi wà. Ìyá yẹn dẹ̀ mú ara lọ́lẹ̀ straight. Ó múdi lọ́lẹ̀ straight. Ló bá dákú gbọ̀rọ̀gọ̀dọ̀. Kí la wá ti ṣe yìí sí ẹ̀yin èèyàn wa? Wọ́n ní ìyá yẹn dákú. Ẹ́! Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Àwọn ológun méjì, àwọn olórìṣà méjì, àwọn aláwo méjì. Wọn ò ṣe ní fọ́rọ̀. In fact, Ọlọ́run á gbèjà Naomi jà. Wọ́n ti ń dúnkokò. Àwọn ẹbí, before you know it, wọ́n ti gbé lọ sí hospital. Wọ́n ló wọ coma straight o. Wọ́n ní coma ló wọ straight. Ìyẹn ìyá yẹn. Ó di dìgbàdìgbà lọ hospital. Wọ́n ló wà lọ hospital látàná. Wọ́n bá ní, eré ni àbáwàdà. Eré ni àbáwàdà. Ashley kí ló ṣe fún? Kí ló fi sọ́wọ́ gbá ìyá yẹn létí? Eléyìí ò ṣe ordinary. Wọ́n bá ní, ó ní òun ò fọwọ́ kàn ọ́. Òun ò fọwọ́ kàn ọ́. Ó kàn ṣubú ni. Torí wọ́n ní ó kàn ṣubú. Kí ló pa àwa àti ẹ̀ pọ̀? Ó ní jẹ́jẹ́ òun lòún dúró. Ìyá yẹn kàn wá pakuru ti òun. Ó pakuru wá bá òun pé wọ̀ pẹ̀lú iṣẹ́ ibi tó ń ṣe ìwọ Ashley. Wọ́n ní kó jáwọ́. Ẹ má gbọ́. Ṣágo ń búgọ̀. Wọ́n ní ìran òun ló rán òun he. Ìwọ ní kí Ashley jáwọ́ nínú iṣẹ́ ibi. Ìwọ náà ńkọ́? Wọ́n ní àjàlá tá a nà. Ẹ̀yin náà kọ́ òun. Ṣebí gbogbo ilẹ̀ jọ ń ṣiṣẹ́ ibi. Tẹ́ ẹ̀ ń victimize Naomi. Kì í ṣe ìṣojú yín yìí. Kì í ṣe ìṣojú. A ní gbogbo ìṣe Naomi. Gbogbo ẹni tó sọ pé kí ni Naomi fẹ́ ṣe kò gbọdọ̀ wá sáàfin. Pé kì í ṣe ìṣojú òun ni Naomi máa ṣe rere ní ààfin. Àbí kó kéde rí. Ó ń tọ́ máa gbọ̀nà ọ̀run fún Naomi ni o. Ó máa gbọ̀nà ọ̀run. Ẹni tó ń wá ìpalára Naomi, tó ń wá ikú Naomi, tó ń wá ikú àwọn ọmọ ẹ̀. Tó ń wá ikú kábíyèsí. Ó ń tọ́ máa lọ dúró dè wọ́n lọ́run. Lọ́run torí àwọn èèyàn ò tí ì ṣetán. Àwọn ọlọ́mọ ò tí ì ṣetán ikú. Ẹni bá ro kúrò wá, ó máa nìṣó lọ́run dè wá ni. Agbára Kristi ọba ààyè. Bẹ́ẹ̀ ni o. Wọ́n ní Ashley. Ló bá ní bóun ṣe dúró jẹ́jẹ́ tòun. Ìyá yẹn wá bá òun. Tó pakuru mọ́ òun. Ìwọ ò ní repent. Ìwọ a ní kó yé ṣe kà mọ́. Ìkà tó ń ṣe yẹn. Ó máa ṣe báyìí fún máa ṣe àwọn méjèèjì. Ọ̀rọ̀ yìí àbí nǹkan kan kí ọmọ kí ló ń ṣe fún ẹ bó ń ṣe yá tètè. Sún sẹ́yìn nẹ̀ tó ń ti sẹ́yìn. Ó ní bí màmá yẹn ṣe fìdí lọ́lẹ̀. A fi wọ́n. Ló bá gbé mímì náà bá rọ́ṣẹ́ lọ sí hospital. Wọ́n látàná yẹn kó yìí wà ní coma. Ẹ̀yin èèyàn wọ́n ní ìyá yẹn yìí wà ní coma. Bó ti ń rí náà nù. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní bí àwọn ẹbí ìyá yẹn, ẹbí ìyàwó bàbá rọ̀pọ̀, ẹbí ìyàwó bàbá rọ̀pọ̀. Wọ́n ní bó ṣe ya dé ààfin nìyẹn. Ta ló ń tọ̀ ọ́n? Ta ló ń tọ̀? Ta ló ń tọ̀? Ta ló ń tọ̀? Tó ṣe àwọn bẹ́ẹ̀. Tó ṣe àwọn ọmọ báyìí. Wọ́n ní before you know it. Wọ́n ní Ashley. Wọ́n ní wọ́n kọ́kọ́ sọ pé Ashley kí ló ṣe fún? Nǹkan bẹ́ẹ̀. Kí ló ṣe fún ìyá tán ló wọ coma? Ó lóun ò ṣe nǹkan kan fún. Òun kàn tí wọ́n ní wo. Má sọ ọ̀rọ̀ tó máa gbé ẹ lọ sí prison tó ní dé mọ́ láyé láyé. Ìwọ ṣe kí ni? Ó máa lẹ́yìn.
Àdúrà tó máa gbà ni pé kí ìyá yẹn kó jí o, nǹkan kan má ṣe. Pé tí nǹkan kan bá ṣe ìyá yẹn, tí ẹ ti tán. Torí ẹ̀ mo ṣe sọ pé kángun máa kángun síbi kan. Gbogbo wọn ti ń ṣe, wọ́n máa fúnra wọn lóògùn jẹ. Wọ́n ní kí ẹ má ṣòpò bá wọn jà. Ná bá ní Ashley o, sọ òótọ́ nǹkan tó ṣe fún ìyá yẹn tó fi fẹ́ǹtì. Nítorí tó bá tó pa irọ́ rádaràda tó jáde lẹ́nu ẹ̀. Má bá wa ṣe, àwọn ò ń ṣe Naomi o. Wọ́n ní nǹkan táwọn yẹn wá sọ fún straight. Àwọn ò ń ṣe Naomi. Naomi lè máa ṣe tó máa tètè dáríjì. Àwọn tí wọ́n yàtọ̀, tí wọ́n latest làwọn. Àwọn ò ń ṣe tòní o. Ti ìsinsìnyí ni àwọn. Àwọn máa jẹ́wọ́ fún ẹ. Àwọn máa ṣe gbá, àwọn máa ṣàwọ̀. Àwọn ò ń ṣe Naomi. Naomi lè ṣe ṣàkàṣàkà bó ṣe wù ú. Tẹ́lẹ̀ máa mú jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí, wọ́n lérè fún Ashley. Wọ́n lérè, wọ́n léka. Mo ní ìyẹn pé ìyá yẹn ti ẹ̀ láwọn ẹbí bẹ́ẹ̀. Tó máa lẹ́bi. Wọ́n ní wèrè tó ń rìn títí gan ó lẹ́bi. Àtàsíwín tó ń rìn títí gbogbo wọn lẹ́bi. Ọlọ́run máa yẹ kí èèyàn kọlù wọn ni. Ijọ́ yẹn lè máa rí oríṣiríṣi. Wọ́n ní ijọ́ ikú erin. Oríṣiríṣi ọbẹ̀ àdá lè máa rí. Àtàké ní different. Báwo lẹ ṣe fẹ́ sí? Tó máa yọ láwẹ́láwẹ́. Òun lọ̀rọ̀ Ashley àti ìyàwó bàbá rọ́pò. Ná bá ní Ashley, wọ́n máa gbé CCTV camera jáde nísìn. Báyẹn kan bẹ́ẹ̀ gbọ́ ò, kúkú sọ wípé ó ṣe bẹ́ẹ̀ àbó ṣe bẹ́ẹ̀. Tó bá gbé CCTV camera kan show ẹ̀ fún ẹ. Tó bá rí bẹ́ẹ̀, àwọn á mọ orin tó máa kọ sí. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀, orin tó máa kọ sí náà, ìyẹn ti wà loaded nínú wọn. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé let's go to immediately wọ́n ti gbé, ọlọ́pàá ti gbé. Ná bá ní kán ṣe ohun jẹ́jẹ́. Kán ṣe ohun jẹ́jẹ́. Wọ́n ní kò ṣe jẹ́jẹ́ bíi ti báwo. Kó má tẹ̀lé ọlọ́pàá. Ó yá, wá lọ sọ́dọ̀ ọlọ́pàá. Tó bá dé bẹ́ẹ̀, wà wá fọwọ́ ara ẹ̀ wá fi tẹ ìka. Wà á sáìnì. Wà á sọ wípé sáìnì tí òun ń sáìnì nìyí o. Tí nǹkan kan bá ṣe ìyàwó bàbá rọ́pò, rọ́pò. Pé nǹkan tó bá ṣe ìyàwó bàbá rọ́pò, báyìí ni kó ṣẹlẹ̀ sí ẹ. Ṣùgbọ́n tó bá yege tí nǹkan kan ò ṣẹlẹ̀ sí, báyìí ni kó fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Wọ́n ní bí ọlọ́pàá ṣe mú nìyẹn. Àwọn DSS. Pé káwọn lọ tì mọ́lé. Ìgbà tó ti sáìnì bẹ́ẹ̀, kò ní ìdí kan tó tì mọ́lé. Wọ́n ní ìyá yẹn yìí wà ní coma. Tó ti sáìnì, wọ́n ní bí Ashley ṣe padà sáàfin ni. Wọ́n ní wá lọ sí public shrine. Wọ́n ló fún ẹ̀sùn tí ọpọlọ ẹ̀ jáde. Gbogbo omi tó wà lọ́pọlọ ẹ̀ wọ́n ló sun jáde. Gbogbo omi tó wà ẹ̀jẹ̀ tó fẹ́ sun ẹ̀jẹ̀. Ká má wulẹ̀ fọ̀rọ̀ gùn. Wọ́n ló sun bastard ẹ̀ kú. Ló wá lọ ń pariwo ní shrine. Set up leléyìí o. Wọ́n set òun up o. Òun ò ríru eléyìí rí o. Kí shrine gba òun. Ẹ ṣé mọ̀ pé ibi tó lágbára sí ni. Wọ́n ò ń pọ̀ lọ́hùn. Wọ́n ò lè ever pọ̀ lọ́hùn because nǹkan tí ó ń deceive wọn náà ń ṣe. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní ké ni. Ariwo rè. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀yin shrine. Ẹ̀yin kiní kan. Wọ́n set òun up ni. Òun mọ̀ pé báyìí òun ò fọwọ́ kan ìyá yẹn. Òun ò fi nǹkan kan ṣe. Òun ò fi nǹkan kan mọ̀. Pé kí nǹkan kan má ṣe o. Òun ò fẹ́ kú o. Òun ò fẹ́ lọ sẹ́wọ̀n. Òun ò fẹ́ ṣẹ̀wọ̀n. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní. Nígbà tó ti lọ fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ dáadáa ní station. Ló wá fàbọ̀ sí shrine. Ló bá bẹ̀rẹ̀ sí ní. Wọ́n ní public shrine ni o. Kì í tún ṣe shrine tí ẹ. Wọ́n ní bó ṣe kí àdúrà mọ́ ni tó bẹ̀rẹ̀ sí ní kí oríkì shrine wọn àti oríkì tí ẹ. Pé nǹkan kan gbọdọ̀ ṣe o. Ẹ̀yin èèyàn mi. Bó ṣe yẹ kó rí náà nìyẹn.
iṣẹ́ èèyàn. Ṣé rí ẹnikẹ́ni tó bá sọ pé kí ni èèyàn lè ṣe, wọ́n máa ń fà á lé Ọlọ́run lọ́wọ́. Ṣé Ògúnjàre ló fẹ́ dá sẹ̀ríyà fún lọ́wọ́ yìí? Àbí Ọlọ́run ọba ìyanu adákẹ́dájọ́ gbéni níjà kẹ́rù obo níjà? Yes, mo rò pé Ọlọ́run ló ṣe eléyìí. Eléyìí ń ṣe ọ̀rọ̀ ti Ògúnjàre. Kì í dẹ̀ ṣe Ògún Shrine. No, 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 no. This is God directly. Ẹni tó ní kí lèèyàn fẹ́ ṣe, òun ni Ọlọ́run máa ń ṣe é hàn. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi fi ìtókù sí comment section, kẹ́ love ẹ̀. Mo love yín bàjẹ́ bàjẹ́. Ọlọ́run á love yín jù bẹ́ẹ̀ lọ. A ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ la máa ṣe títí láéláé. Àmín. Ọdún yìí a ṣe ọ̀pọ̀lọpọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Thank you. Bye.